ọkọ mi ò balẹ̀. Godfather ọkọ mi pè mí. Ó ní kí ló dé tí mo ṣe blọ́ọ̀kì àbúrò ọkọ mi. Bí sọ kọ́kọ́, yes, I blocked her. Àwọn obìnrin owó lọ́wọ́ àwọn èèyàn ọmọ bíi ti tẹ́lẹ̀ because I'm already married. Báyìí. Kí ni mo ṣe? Mami. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní òkú ọlọ́mọ yìí sùn. Ó dàbí ìgbà òkú ọlọ́mọ tí ń sùn báyìí o. Torí pé Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà ó pe màmá rẹ̀ ò dá lóhùn o. Màmá sùn o. Ahan ni o. Ẹ farabalẹ̀. Wọ́n ti padà mọ irú ikú tó pa Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà tí ń sì máa ṣàlàyé fún yín lẹ́yọ kọ̀ọ̀kan nínú fídíò yìí. Kẹ́yìn náà ó fèyí kọ́gbọ́n. Ẹ gbọ́rọ̀ ntẹ́ ẹ gbọ́ rí. Ẹ kọ́gbọ́n ọgbọ́n tẹ́ ẹ gbọ́ rí. Ẹ bẹ̀rù ayé sí i. Ó lágbára o. Ó ná aṣọ ti fi àwọn voice note kan lẹ̀ fáwọn kọ̀ọ̀kan tó jẹ́ wípé ẹlòmíì ò sí wò nígbà tó kú tán lẹ́lòmíì tó rí. Aṣọ ti kọ àwọn ọ̀rọ̀ kan lẹ̀ tó jẹ́ wípé nígbà tó kú tán làwọn ọ̀rọ̀ náà tó máa trendy. Ṣé rí tá a bá ní ọmọbìnrin tó wà nílé ọkọ ẹjẹ́ á máa bà wọ́n wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan o torí pé ìtẹ́lòmíì tí ń là kọjá nílé ọkọ rẹ̀ kò lè délé kọ́ wá wí ni o ṣùgbọ́n tá a bá ti ń wo WhatsApp status wọn ká máa wo tí ń kọ dáadáa ẹjẹ́ á máa wo Instagram status wọn ká máa wo tí ń kọ dáadáa ẹjẹ́ á sì máa wo tí wọ́n bá ń kọ sórí Facebook tó bá ti ń lọ́wọ́ pé ó yẹ ká máa gbégbèsè tó lágbára lórí wọn ká tètè máa gbégbèsè ni o ẹ kọ́gbọ́n ẹ jẹ́ mú láti bí ṣé ẹ mọ̀ yìí pé ẹ jẹ́ àkọ́kọ́ gbóhùn tí Tèmítọ́pẹ́ tó sọ nígbà tó wálé ọkọ nígbà táwọn fámìlì ọkọ rẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí gbógun tì í. Mọ̀ ń bọ̀ ná àwọn nǹkan kan mo fẹ́ yàn nàná wọ́n ti mọ irú ikú tó pa ṣùgbọ́n kí ló pa gangan yóò yà yín lẹ́nu ẹ jẹ́ àkọ́kọ́ gbóhùn tó sọ tó ń fi sunkún tó sì post ẹ̀ sí kànnì ayélujára. Mami, kí ni mo ṣe? Àbí ṣó ní bó ṣe tún gbé lọ́kọ tí mi ò ṣe ni? Mami, àwọn àbúrò ọkọ mi, kí ni mo ṣe fún wọn? Kí ni mo ṣe fún wọn, mami? Kí ni mo ṣe? Mo ní bí ni mo fàjà láyé ọkọ mi àtàwọn àbúrò ẹ̀. Kò bẹ́ẹ̀ sí ju 4 years plus àbí 2 years tí mo ti dé rí báyìí. Kò sí jù lọ. Àwọn ló bẹ̀rẹ̀ sí ní máa kọ́ abọ́ kó ṣe mí. Wọ́n nítorí pé mo sọ wípé mo fẹ́ sọ jẹ fọ́kọ mi. Wọ́n ní mo wá báńkì tẹ́rìtìrì. Wọ́n ní mo fi píktọ̀ tó lé. Wọ́n ní mo kọ́ ọmọ àwọn bó ṣe jalè. Wọ́n ní mo pé wọ èèyàn wa kó wá bá wọn jà wọ́n wá bú àwọn. Bẹ́ẹ̀ títí di ti èmi àti wọn tí ẹ̀ bá ní confrontation kọ̀ọ̀kan rí. Báyìí ìbọn kan tí mo fẹ́ ṣe bó ti sú mi. Mi ò lè fẹ́ fọkọ mi sílẹ̀ lórí nǹkan tó fẹ́ nìyẹn. Mi ò kọ́ tí mo fẹ́ ṣe bó máa rí ọkọ mi ò bá lẹ̀. Ọ̀rọ̀ Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà ó dàbí ìgbà tí àrá tó bá ran bọ́ǹbù lọ́wọ́ ni ẹni tí wọ́n ní ó ń ṣe egbòogi olóró tẹ́lẹ̀ ó máa ń fa egbòogi olóró tí ó wàá tún rí dùnú nílé ọkọ sẹ́mi pé yóò pọ̀ sí ni. Ẹ wo mo rò pé ẹ̀yin náà ti gbọ́ fídíò eléyìí dáadáa níbi tó ti ṣe fídíò nǹkan tí ń là kọjá pẹ̀lú àwọn àtàwọn fámìlì ọkọ rẹ̀ ibẹ̀ nǹkan káwa ń lọ sẹ́mi pé gbogbo ẹ̀ náà yóò mọ tẹ̀léra wọn ni ẹni tó ti wà frustrated tẹ́lẹ̀ sẹ́mi pé kò sí ní tí ò lè ṣe. Ǹjẹ́ lẹ́yìn jẹ́ mọ̀ yìí pé wọ́n ní wípé poison ló pa Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà ta ló wá poison ẹ̀ ibẹ̀ gan la lọ mò ń bọ̀ ẹ kọ́kọ́ gbọ́ lọ́rọ̀ lẹ́nu èké yín Akeem ọkọ àwọn single mother tó náà fi fìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n ní poison ló pa tí n bá ti wá play ilé ìfún yín fún voice note kan wà tó drop fún ìyá wòlíì kó tó di pọ́jọ́ lọ ní pé tí ó wà á máa jẹ́rìí wọn jẹ́ mi sùn táwa náà fi máa wò pé ṣé lóòótọ́ ni àbírọ́ ni ta ló wá poison ẹ̀ ayé le ọmọ ènìyàn àbìdí yànyàn mò ń bọ̀ náà ẹ má ìtútì lọ bí kankan ẹ subscribe to the YouTube channel wa kẹ́ ẹ lè máa kọ́gbọ́n. This is my last post on Tope Oshoba's case, and this is my last video on Tope Oshoba's case. So now I want to clear everybody that cancer kokolo pa Tope.
All poison Tọ́pẹ́ ni, poison ló pa Tọ́pẹ́. Meanwhile, lẹ́ni nígbà tá à ń ṣe live aṣáà ń sọ aṣọ kí ló pa bíbí kí ló lè ṣe ta ló gbé lọ kúrò ní ìtọ́gbẹ̀rẹ̀ gẹ́gẹ́ tó sọ́kàn Tọ́pẹ́ period yẹn lórí live stream yẹn so gẹ́gẹ́ ló wá send àwọn voice record sí mi ní pé even the family said it is poison. Tọ́pẹ́ òkú police station Ṣàgámù ní Tọ́pẹ́ kú ilé ní Tọ́pẹ́ kú sí Ṣàgámù ní Tọ́pẹ́ kú sí Tọ́pẹ́ òkú ní police station so meanwhile àwọn family mọ̀ pé poison wọ́n ní poison ló pa Tọ́pẹ́ in fact wọ́n sọ pé àwọn ti ní report lọ́wọ́ ní pé poison ló pa Tọ́pẹ́ so wọ́n láwọn family ti fìdí ẹ̀ múlẹ̀ pé poison ló pa Tọ́pẹ́ ta ló fún poison jẹ voice note kan wà tí mo fẹ́ play fún yín àbí kí n sọ pé fídíò òní ọ̀wà jẹ́ àmọ́bí tá à ń lọ ǹjẹ́ ní inú chọ́ọ̀chì ni a ti fún un ní nǹkan jẹ ǹjẹ́ lóun ló gbé nǹkan jẹ fúnra rẹ̀ ǹjẹ́ ẹ wò ṣe rí ọ̀rọ̀ yìí ó le torí pé òkú nìkan lọ́mọ tó ṣẹlẹ̀ sóhun ẹ jẹ́ n play fídíò tí mò ń sọ kí n tó wá yànnà náà àwọn ọ̀rọ̀ kan kí n tó wá ṣàlàyé àwọn kankan tí ò yé yín mò ń bọ̀ ẹ gbọ́ voice note tí Tọ́pẹ́ gangan fúnra rẹ̀ tó drop fún ìyá wòlíì tí wọ́n lọ bá tí wọ́n bá ń lé tí wọ́n fi padà tó drop fún wọn kó tó di pé Tọ́pẹ́ kú ẹ jẹ́ àjọ gbọ́ mò ń bọ̀ náà ẹ má yẹ lọ́ọ́ bí kankan o. Tọ́pẹ́ ti wá fi mẹ́sẹ̀gì kan sílẹ̀ fún mi kó tó kú mẹ́sẹ̀gì náà ni mo fẹ́ kẹ́ ẹ gbọ́ yìí. Mọ́mí, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó wá gbókùn mi nílé kó lè sinmi dáadáa ẹ jọ̀ọ́ ẹ kọ́ máa bọ̀ street ẹ bá ti dé junction ẹ to the left ẹ jọ̀ọ́. kí n jẹ́ kó wá gbé òkú òun nílé kán lè sin òun dáadáa. Mẹ́sẹ̀gì tóun ti kọ́kọ́ fi ilẹ̀ fún mi lẹ́yìn ìgbà tó ti gbé kó lọ́dọ̀ mi nìyẹn. Èmi ò rí mẹ́sẹ̀gì yẹn gbọ́ kò open. ẹ̀yin tá a fẹ́ lò ń bẹ̀ náà nù lẹ́yìn ìgbà tí wọ́n dọ́dọ̀ ìyá wòlíì tí wọn ò bá ìyá wòlíì lé wọ́n wá gbé Tọ́pẹ́ padà Tọ́pẹ́ wá send voice note fún ìyá wòlíì ó ní wípé ẹ jẹ́ kí wọ́n wá gbé òkú mi nílé kí wọ́n ó lè sinmi dáadáa àwọn kankan mo fẹ́ ká jọ yẹ̀wò nínú voice note yìí báwo ni Tèmítọ́pẹ́ ṣe mọ̀ pé òun ò kú sóun ló gbé nǹkan jẹ fúnra lára rẹ̀ ni ẹ jẹ́ àjọ bíra wa àbó ti mọ̀ yìí pé wọ́n ti fún òun ní nǹkan jẹ torí pé n tó bá mú àlàyé tó bá fi send irú voice note bẹ́ẹ̀ pé kí wọ́n wá gbé òkú òun ó túmọ̀ sí pé ó ti ń retí àṣàrà ìlú ẹ bá mi lọ èèyàn ò lè tí ì jẹ́ yí pé bóyá kò tí ì máa rá àṣàrà ìlú kó wá send irú voice note náà ní táwọn àjọ máa bira wa ni pé a ti mọ̀ yí pé wọ́n ní pé májèlé ni ta ló fún májèlé jẹ nínú interview ọkọ rẹ̀ yín olùsọ ìtùnú òun sọ pé Tọ́pẹ́ ti kú òun lé ó ti ń lọ bíi Sunday méjì ó dá ọ sọ mọ́ ó ní ìjẹ́ ló ṣeé ṣe kí wọ́n fún yẹn poison láti bíi Sunday méjì kọ́mọ̀ tí èkú dìgbà náà ṣé ká wá sọ wípé Tọ́pẹ́ ló gbé nǹkan jẹ fúnra rẹ̀ ni torí ọ̀rọ̀ náà ti lọ́jú torí pé sẹ́ẹ̀rí voice note yìí òun ló ní ó jẹ́ kó máa fìdí ẹ̀ múlẹ̀ pé ó ṣeé ṣe lóòótọ́ kọjá wípé májèlé ló pa Tọ́pẹ́ òun náà sì ti mọ̀ pé májèlé kan ti wà lára òun ṣùgbọ́n ǹjẹ́ lóun ló jẹ́ fúnra rẹ̀ ni àbí wọ́n fún un jẹ question tó wá kù táàjọ máa bèèrè wa nù bó bá tún ṣe ń lọ níkànnì ayélujára lórí ọ̀rọ̀ Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà ikú tó pa á máa mú wá fún yín